أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين. وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون. وأما الذين في قلوبهم مرض فزادتهم رجزا إلى رجزهم وماتوا وهم كافرون. أولا يرون أنه يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون. وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله العظيم. Apọ̀jù báyìí lọ ń jókòó yẹ ẹja gbé Ọlọ́run náà tóbi. Allahu akbar. Ẹ dákun ẹja wílẹ̀ kan sí. Allahu akbar. Al-Qur'ani lèyàn máa ké tí èṣù yẹn gbọ́
bẹ́ẹ̀ bá gbọ́ nǹkan míì tó yàtọ̀ sí Kùránì yóò padà máa súyàn àmàlù Kùránì gbogbo ìgbà téèyàn bá ń kéèké súyàn ọlọ́run wọlá Kùránì gbogbo wa tá a wà ń jòkó yìí ọlọ́run já pàdé àánú rẹ̀. àmín. àpọ̀jù báyìí lọ sí àmín nàjákè. àmín. àfa wa gbà àfa gbogbo wa bàbá wa gbà jídàgbà. adamallahu hayatahu. bàbá náà ń bẹ ní kalẹ̀ sẹ́yìn mọ̀ pé bí mo ti dúró yàn yín iná ti ń bẹ wájú mi yìí àfi kí n mọ àwọn tí bàbá máa rí àwọn báyìí àmì eléyìí tí ń wò yìí ìyẹn díẹ̀ ní rí ń bẹ̀ wọ́n àwọn àgbàlagbà fà nísìnyí bẹ́ẹ̀ ń bẹ̀ àmọ́ kọ́dà gbogbo ẹjọ́ bá ṣe program bí bá ti ń wo náà yìí kò ní ra lómi pé gbogbo ẹ̀ sì lè fi nítumọ̀ náà ni bàbá wa gba jídàgbà ẹ̀ ní mà padà sí ibú o ẹ̀ bá ń sáámi fún wọn ni. àmín.